àṣẹ bàbá ọmọ mi fẹ́ lọ tó bá jẹ́ pé mo dá lọ ni ó fẹ́ lọ ó ti plan pẹ̀lú nurse tó fẹ́ fún mi ní abẹ́rẹ́ láti yọ oyún so nǹkan tó fẹ́ ṣe nìyẹn bọ́ nítorí pé èmi àti dádì mi lọ kò ní ìgboyà yẹn láti lè ṣe àti pé nǹkan tí dádì mi ìjọ tí dádì mi rí tó bá jẹ́ ẹni tó wà responsible ni ó rí dádì mi for the first time kí ló yẹ kó ṣe wàá kí wọn o kí dádì mi o kò work out. Orúkọ mi ni Abọ́sẹ̀dé Orente. Orente jẹ́ nickname mi láti primary school. Orúkọ tí uncle mi sọ mí nìyẹn. So orúkọ yẹn náà mi ò tètè mọ̀ pé orúkọ tó dáa ni. But ìgbà tí mo rí pé Adékúnlé Gold fi kọrin, òun ló jẹ́ kí mo rí pé it's a good name. So mo wá need láti sọ fún àwọn people, àwọn ará mates mi pé kó máa pè mí lórúkọ yẹn. Bí orúkọ yẹn ṣe jẹyọ lára mi nìyẹn. Màmá, ẹ̀yin fúnra yín ǹjẹ́ ti marry? Mi ò tí marry. Single mother ni mí. Single mother ni. Bẹ́ẹ̀ni. Ẹ tó bí ọmọ ọdún mélòó báyìí? I'm 38 years old. 38 years? Bẹ́ẹ̀ni. Lóòótọ́ Orente ni torí kò tí ẹ wọ̀n. Màmá, kí ló wá ṣẹlẹ̀ gangan láàrin ìrìn àjò yẹn tẹ́ fi jẹ́ single mother? Ìgbà tí mo ti ṣetán secondary school so ni mo pàdé bàbá ọmọ mi. A pàdé ní party just like èèyàn ló invite ẹ èmi náà dẹ̀ wọ́n invite èmi náà sí party so from there àṣà jọ bẹ̀rẹ̀ sí ní date so I date for some years ẹ mọ̀ èmi náà mi ní sọ mo ní ẹ̀bí lọ́wọ́ nítorí kí ni ní gbogbo ìgbà yẹn ìfẹ́ bojú tí òbí èèyàn bá báyàn sọ pé ẹ mọ ẹni tó ń fẹ́ yìí dáadáa ẹ mọ̀ ìrìnà èèyàn ò ní gbọ́ ti òbí tí nǹkan tó èèyàn fẹ́ ṣe yẹn gangan ló máa wà ní mind èèyàn so gbogbo ìgbà yẹn dẹ̀kẹ̀rẹ̀ èmi àti ẹ̀ ń fẹ́ra for some years mi ò máa ń lọ sílé ẹ̀ màá rí màmá ẹ̀ màá kọ́kọ́ já kò introduce mi gẹ́gẹ́ bí ìyàwó ẹ mọ̀ so ìgbà tó yáṣá oyún wọlé àṣẹ èmi ní kọ́kọ́ ni ó ń fẹ́ ìgbà tí mo lóyún fún tán tí mo discover pé oyún bọ́ sára mi because èmi ò mọ̀ pé mo ti lóyún gbogbo ìgbà yẹn dẹ̀kẹ̀rẹ̀ bàbá mi mọ̀ ìpè oyún wà lára mi àwọn dẹ̀kẹ̀rẹ̀ wọ́n strict daddy mi is a strict man he loves us gan wọ́n nífẹ̀ẹ́ wa gidigidi gan ṣùgbọ́n wọ́n strict she understand and ìyàwó wọn dẹ̀kẹ̀rẹ̀ nǹkan tí ọkọ bá ti sọ òun ni ìyàwó máa tẹ̀lé ní ìgbà yẹn so kò jẹ́ kí a ní parent kìíní so tí daddy mi bá ti wà nílé báyìí a máa sá bọ́ta ni tó bá wà níta a máa tún sá wọlé padà so kẹ́ mọ̀ irú ìbẹ̀rù tó wà ní àárín bàbá sí ọmọ so kò tún jẹ́ ká open up sí wọn so gba tí mo lóyún yẹn ṣá ni dádì mi ti mọ̀ pé oyún èdè ti wà lára mi èmi ò dẹ̀ mọ̀ ìyá mi ò mọ̀ pé mo lóyún so wọ́n ṣá sọ pé ẹni tó bá lóyún o kò gbọ́dọ̀ ṣe lọ́dọ̀ tí wọn kìnnìkan èmi ò mọ̀ pé èmi ló ń bá wí so gba tí mo dẹ̀ pé bàbá ọmọ mi ṣàkíyèsí pé mo ti lóyún ó bá ní kí n lọ ṣẹ́ oyún yẹn bá ní rárá pé mi ò lè ṣẹ́ oyún pé èmi máa bí eléyìí ni o so ńgbà tó yá mọ́mì mi get to know àwọn ará àdúgbò gan ló jẹ́ kí mọ́mì mi mọ̀ pé oyún ti wà lára mi ó bá pe mọ́mì mi wípé okay o pé mọ́mì mi bá sọ fún mi pé ẹni tó fún mi lóyún kí n lọ pè wá mi ṣáà pè wá mi wà kó tó gba oyún ó ti wá ìyẹn bàbá ọmọ mi ti wá pé òun fẹ́ wá ṣe mọ̀ mí mọ̀ ẹ́ ṣó ti eyín gbọ̀ngbà tó yún wọlé ńgbà tó wá ó bá wá sọ fún mọ́mì pé òun ti fún mi lóyún kìnnìkan at the same time náà ló tún deny pé òun kọ́ lòun lóyún sẹ̀ ṣe understand ipe mo gbọ́dọ̀ ṣe nítorí pé ó ti sọ mí pé kí n ṣe tí mo ṣe ló fi deny pé òun kọ́ ni òun ni oyún yẹn so ó ṣá béèrè lọ́wọ́ ẹ̀ ipe okay time wo ni wọ́n àti ẹni báyìí jọ meet which ó ti béèrè lọ́wọ́ mi mo ti sọ exact time wọ́n béèrè lọ́wọ́ òun náà ó wá jẹ́ the same date ni àwa méjèèjì jọ sọ so láti ìgbà yẹn tí wọ́n dẹ̀ ti fojú kan bàbá ọmọ mi báyìí kò yọjú láti ìgbà yẹn títí di ìwòyí ní tí mo sọ mi ò mọ ibi tó ń gbé mi ṣáà mọ̀ pé ó ń gbé níbì kan but mi gbọ́ pé ó ti remarry Ìwàyà ló ń gbé ibẹ̀ ni mo mọ̀ tí mo ní ibẹ̀ ni mo mọ̀ tó ń gbé tí mo gbọ́ pé ó ń gbé so mo gbọ́ pé ó ti remarry but láti ìgbà yẹn ṣá bí ọmọ ṣe ń jẹ bó ṣe mu kò bá mi mọ anything nípa ẹ̀ kò rí ọmọ mi gan rí kò mọ̀ bóyá ọkùnrin ni mo bí kò mọ̀ bóbìnrin but tó bá máa rí orí social media ló ti máa rí because èmi máa ń post sórí social media dáadáa so kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ ńlá leléyìí pẹ̀lú gbogbo nǹkan tí ẹ wá bá wa sọ ń sìn ẹni arákùnrin tí à ń sọ yìí ó ti lọ remarry màmá nǹkan tí mo wá fẹ́ béèrè ni pé ẹni tí ẹ sọ pé ẹ bímọ fún yìí ó ń gba ọdún mélòó lẹ́wà nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀.
Mo wà ní ọdún mélòó nígbà yẹn? Mo wà ní tábà máa wò máa wà ní 27 years, 26 or 27. 26 àbí 27, yeah. Gbogbo ìgbà tí à ń sọ náà tá à ń sọ yìí náà obìnrin náà ó ti tó lọ ilé ọkọ nígbà náà. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tí ó wá dín pé ẹ wá ń fẹ́ èèyàn, kí ló dé tí ẹ̀yin fúnra yín gangan tí ẹ ní ìgboyà láti tọ̀ bàbá lọ pé bàbá mi ẹni tí mò ń fẹ́ leléyìí o, kí ló nǹkan tí ó ń ṣẹlẹ̀, irú ìbẹ̀rù wo gangan lóyún bàbá yín gbé kò yín tó yẹ pé ẹ ní agbára láti sọ fún bàbá mi gbà bàbá ẹni tí mò ń fẹ́ ni. Ìbẹ̀rù yẹn pọ̀ mí ní parọ́tọ̀ yẹn. Sherry, there is one only story kan máa padà sí ọ̀rọ̀ primary school life mi. Ìgbà tí mo wà ní primary school, kẹ́ mọ irú bẹ̀rù, dádì mi fi ìbẹ̀rù sí wa lọ́kàn tó jẹ́ pé nígbà yẹn a lè kojú wọn pé dádì nǹkan báyìí ń ṣẹlẹ̀. Even tá bá kojú wọn gan, tá bá sọ fún wọn, or tá bá tiẹ̀ sọ fún wọn, tá bá sọ fún ìyàwó máa ní ká lọ sọ fún bàbá àdẹ lè lọ bá bàbá tí ìyàwó ló máa bá wa sọ fún ọkọ ẹ̀ pé nǹkan báyìí ni àwọn ọmọ sọ ò ṣe understand, but ìyá máa rán wa sí pé ká lọ bá bàbá. Máa padà sí primary school life. Ó nígbà kan tí mi ní parọ́ a ṣe close ní school, mo wá wojú títì láti sọdá school. So ìjọ́ tí mo ń sọ yìí, èmi wà ní school, àbúrò mi wà ní school, àǹtí mi tó jẹ́ àbúrò dádì mi ìyẹn náà ó wà lọ́dọ̀ wa ní gbogbo ìgbà yẹn dẹ̀kẹ̀rẹ̀ a sì wà ní orílẹ̀ Ìgànmú, because orílẹ̀ Ìgànmú gangan ni à ń gbé. So gba tí máa dẹ sọdá títì, mo rí pé kò sí ọ̀kadà tó ń bọ̀ àti mọ́tò. Kí n dẹ̀ sọdá, àṣẹ ibi táwọn ọlọ́kadà ń pààkì sí tó yẹ kí ọ̀kadà yẹn fẹ́ move, tó yẹ kí n dúró kí n jẹ́ kó lọ, ṣe ni mo lọ sá sí ọwọ́ ọlọ́kadà yẹn. Bí ọ̀kadà yẹn kò ṣe pé ó ṣe mí léṣe náà, but ìjayà pé ọmọ yìí kí ló ṣe ẹ́, ò bá ti ní sùúrù kó ọ̀kadà lọ kíníkan. So ọ̀kadà yẹn ṣàgbà mi ṣá. Luckily for that day, àǹtí mi wà ní orí ìdúró àtàwọn àbúrò mi àti close, everybody ti close, àwọn ọ̀rẹ́ mi náà wọ́n wà. So ìgbà tí mo délé mi ò sọ, mo ti bẹ àwọn tèmi àti mi àtàwọn àbúrò mi pé kó má sọ, because mo mọ̀ pé tó bá sọ mo máa ìjìyà náà ni. So ìgbà tí mo délé mi ò sọ. So bí mo ṣe sọ, ọ̀rẹ́ mi kan wá kọjá àtàwọn neighbor mi tó wà nílé, gbogbo àjọ lọ sí school kan náà ni. So ọ̀rẹ́ mi kan wá kọjá, mọ́mì mi ń ṣerun níta because hairdresser ni wọ́n ní gbogbo ìgbà yẹn. So ọ̀rẹ́ mi tó wá kọjá yẹn ló wá pe àkíyèsí pé pé neighbor ó rí nǹkan tó ṣẹlẹ̀ sí Bọ́sẹ̀ ni mọ́mì mi bá máa dáhùn níta pé Bọ́sẹ̀ kí ló ṣe kò ṣe Bọ́sẹ̀ tàwọn ṣá, pé Bọ́sẹ̀ wo nìyẹn, ọba ní Bọ́sẹ̀ tàwọn ni, kí ló ṣe, ọba ní ọ̀kadà gbá mi, bá ní okay ọ̀kadà gbá kò sọ nílé. Mi ní parọ́ tàn yìí, ìgbà tí dádì mi dé láti ibi iṣẹ́, ìgbà tí mọ́mì máa narrate story fún wọn, normally bàbá yẹ kó béèrè lọ́wọ́ èmi fúnra mi tí mo jẹ́ ọmọ, wọn ò béèrè. Next thing ni pé bó ṣe bẹ̀rẹ̀ sí ní mú nínà nìyẹn tó bẹ̀rẹ̀ sí nínà mi, ṣe understand. So àtìgbà yẹn fear yẹn máa ń wà níbẹ̀. Nígbà tí ẹ wá ní oyún yìí tí ẹ pe arákùnrin tó fún yín lóyún, ṣé bàbá yín ṣé wọ́n rí ẹni tí à ń sọ yìí? Wọ́n ò rí, dádì mi ò mọ̀. Wọ́n fún ní attention rárá. Ṣé ẹni ọkùnrin yẹn ó tọ̀ wọ́n wá láti pé òun fẹ́ rí? Ẹni tí ó fún mi lóyún ó wá sí ọ̀dọ̀ wa, but time tó bá máa ń wá bàbá mi máa ti lọ ibi iṣẹ́, and ibi iṣẹ́ dádì mi transfer ní ọ̀dọ̀ ibi tó ti ń ṣiṣẹ́ jìnnà. Ó lè Ìbàdàn ló ti ń ṣiṣẹ́ ní gbogbo ìgbà yẹn, ó máa lọ sí Ìbàdàn, tó bá dẹ̀ ti lọ sí Ìbàdàn láti Sunday tó bá dé sọ́dọ̀ wa, ó tún di the next following week kẹ́ tó ti rí wọn, ṣe understand. So ẹni tó dẹ̀ fún mi lóyún time tó máa fi wá weekdays ni, so kò lè bá bàbá mi lé, ṣe understand. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So kó tó dín pé bàbá jáde láyé, kò fojú kan bàbá mi, dádì mi náà ò dẹ̀ mọ̀. Ẹ̀kan ni dádì mi rí nígbà tí mo ní oyún yẹn, tí ó wá pè mí pé òun fẹ́ kí n wá lọ ṣe, pé kí n wá, òun fẹ́ mú mi lọ hospital. So dádì mi wá ní mọ́mì mi ló yẹ kó lọ, but dádì mi wá ní kí mọ́mì mi má lọ, pé àwọn á tẹ̀lé mi. Àṣẹ bàbá ọmọ mi fẹ́ lọ, tó bá jẹ́ pé mo dá lọ ni, ó fẹ́ lọ, ó ti plan pẹ̀lú nurse tó fẹ́ fún mi ní abẹ́rẹ́ láti yọ oyún. So nǹkan tó fẹ́ ṣe nìyẹn, bọ̀ nítorí pé èmi àti dádì mi lọ, kò ní ìgboyà yẹn láti lè ṣe. Àti pé nǹkan tí dádì mi, ìjọ́ tí dádì mi rí, tó bá jẹ́ ẹni tó wà responsible ni, ó rí dádì mi for the first time, kí ló yẹ kó ṣe? Wàá kí wọn, ó kí dádì mi, ó kọ walk out kúrò ní iwájú wọn. So gbogbo yẹn lásán ó ti
peace gbogbo matter tó wà nílẹ̀ up dáàdì mi bẹ̀rẹ̀ sí ní bá mi wí pé ṣe ẹni tèmi lóyún fún lélẹ̀ kíní kan èmi ò wọlẹ̀ èmi ni mo ṣe mistake ó ṣá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ mi ní parọ́ tán yìí mo ké níjọ́ tá à ń sọ yìí even àwọn náà lọ tún wá ń bẹ̀ mí dáàdì mi ló tún bẹ̀ mí pé kí n má ké mọ́ pé ṣé mo mọ̀ pé condition tí mo wà yìí kò yẹ kí n má ké ọ̀nà ló ti ń sọ yẹn fún mi o pé condition tí mo wà yìí pé kò yẹ kí n má ké ìjọ́ yẹn ni dáàdì mi ṣe sọ fún mi pé nǹkan kan làwọn máa ṣe fún mi pé nǹkan táwọn dẹ̀ máa ṣe fún mi yìí ni pé àwọn ò lè máa tọ́jú mi káwọn tún máa tọ́jú ọmọ ṣe understand so pé mo máa wá bí màá ṣe máa tọ́jú ọmọ mi sínsì ẹni tó fún mi lóyún yóò ti yọjú pé but àwọn ò ní help mi o ìrànlọ́wọ́ táwọn bá lè ṣe fún ọmọ tí mo bí àwọn á ṣe fún so kò jù bẹ́ẹ̀ lọ so gbàtọ́ ti sọ fún mi bẹ́ẹ̀ pé pé èmi ni máa sponsor ọmọ mi so mo ti pinnu pé NCE tí mo kà nìkan ni mo gbọ́dọ̀ ti dúró even wọ́n bẹ̀ mí pé kí n lọ sí school mo sọ fún dáàdì mi pé mi ò lè lọ sí school ẹni kí n lọ tí bá lọ ta ló máa bá mi máa tọ́jú ọmọ mi so láti bẹ̀rẹ̀ lọ ni mo ti pinnu pé okay màá dá nìkan máa ṣe nǹkan mi so from there ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn iṣẹ́ petty job tí bá rí tí mo fi ń rán ọmọ mi lọ sí school. So ẹ ṣeun gan màmá ẹ bá mi sọ àwọn nǹkan kan tí mo dẹ̀ fẹ́ kí ẹ bá mi sọ nísìnyí torí ẹ fi yé mi pé Sùúrùlérè lẹ ń gbé màmá kí ló ṣẹlẹ̀ tí ní Sùúrùlérè tó dín pé ẹ fi wá dèrò ibi tí a wà yìí ní Sùúrùlérè kí ló ṣẹlẹ̀. ìgbà tá a wà ní Sùúrùlérè do a room là ń gbé nígbà tá a wà ní orílẹ̀ Ìgànmú but ìjà lé ní ìjà lọ́la kí ló máa fàjà ni pé àwọn ọmọ tí ò tó mi ní ọjọ́ orí kó máa bá ìyá tó bí mi yan dì ẹ mọ̀ òjò wí pé ìyá mi rí iṣẹ́ gbà hairdresser ni wọ́n kò sẹ́ni tí ò mọ̀ wọ́n ní orílẹ̀ Ìgànmú so even downtown gan àwọn downtown ńgbà mi wọ́n máa ń ṣerun ní ọ̀dọ̀ mọ́mì mi so òjò wú yẹn lásán pé ìyá yìí ń rí ṣe ju àwa lọ àríṣe àwọn dẹ̀kẹ̀rẹ́ tí ọkàn wọn ò báyìí tí ì dé láti ọjà wọn ì tí ì lè jẹun wọn ì tí ì lè ṣe and ká sanwó nepa ká sanwó afọlẹ̀ gbogbo ẹ̀ ní ìyá mi á ti san kò ṣe pé bóyá ó máa gbà lọ́wọ́ ọkọ ẹ̀ gbogbo ẹ̀ ní á ti san òkè tó bá di pé káwọn náà wá san tiwọn ibẹ̀ ni wàhálà máa ti bẹ̀rẹ̀ tó bá di pé òkè a fẹ́ lọ sanwó nepa fún nepa kọ́ máa já náà o ibẹ̀ ni wàhálà máa ti bẹ̀rẹ̀ ẹ mówó wá wọn ni mo wá bóyá because nígbà yẹn mo rántí pé a máa ń pín owó nepa ni tó bá ti kan tọ́ọ̀nù wa a máa gba owó nepa tiwa a máa lọ san so wọ́n pín sí room by room ni ṣe understand so tó bá ti di tọ́ọ̀nù wa yẹn ìgbà yẹn lè máa rí i pé wọn ò tètè sanwó tí wàhálà máa di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ́mì á máa bá wọn sọ̀rọ̀ pé ẹ sanwó wọ́n á máa bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ òdì sí mọ́mì mi so wọ́n ṣe títí ṣá wọ́n ṣe dórí àwa ọmọ àjàjàjàjà ìzídà nǹkan tó tún wá ń fa àwọn ìjà míì ni pé ó tiẹ̀ léyàn kan ní compound wa ń gbà yẹn pastor ni ó pe rẹ̀ ní fake pastor a máa wẹ̀ fún àwọn èèyàn nínú balùwẹ̀ táwọn èèyàn ti ń wẹ̀ so gbogbo àwọn nǹkan báyìí ni ilé òde gbọ́dọ̀ gbà ṣe understand so mọ́mí mi ò dẹ̀ fẹ́ rú nǹkan bẹ́ẹ̀ yẹn pé tó bá tiẹ̀ máa ṣe rú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe sínú kànáà ó lè máa lọ máa wo àwọn èèyàn ẹnu kànáà kò ń ṣe ilé tí everybody ń gbé ṣe understand so ó tọ̀rọ̀ ó dà pé ó máa ń korò létí àwọn ẹlòmíì so gbogbo nǹkan tí mọ́mí mi máa ń bá wọn sọ yẹn ó ń korò létí wọn so ó di ìjà gidi many of it ló di ìjà tó jẹ́ pé ó rán wa lọ sí kirikiri mo ní parọ́ tán yìí but èyí tó gbé wa kúrò lórílẹ̀ ìgangan kirikiri ló gbé wa end sí so ní dáàdì mi wá pinnu pé ọmọ ó tó gẹ́ ní 26 orílẹ̀ Ìgànmú Bello Street yes pé ó tó gẹ́ níbẹ̀ so gbà tó dẹ̀ di pé wọ́n transfer dáàdì mi sékìtì àwa bá wọn move sí Èkìtì so gbà tá dẹ́kìtì náà Èkìtì láti tún rí dáadáa gbà aráàánú gbà gidi lẹ́kìtì because èmi fúnra mi mo máa ń sọ tí bá ti rí ọmọ Èkìtì I will be so glad tí bá rí anybody tó sọ pé Èkìtì lòun ti wá inú mi máa ń dùn ni because I am so in fact mo ráàánú gbà gidi lẹ́kìtì ṣe understand so láti Èkìtì yẹn ṣá títí wọ́n tún transfer dáàdì mi padà sí Ẹ̀pẹ́ yẹn ṣá ló jẹ́ ká wá di èrò ilé pé a wá síbí ibi báyìí. ẹ ṣeun gan ẹ ṣeun màá fẹ́ kẹ́ bá mi sọ nínú àwọn àánú tẹrí gbà ní Èkìtì torí àwọn ọmọ Èkìtì mo mọ̀ pé àwọn náà máa wò inú wọn á dẹ̀ dùn ní pé yes wọ́n ti rí èèyàn kan tó ṣe ọmọ ìlú wọn tó ṣàlàyé tó sọ nǹkan tó dáa nípa wọn kí ni nǹkan tó táwọn ọmọ Èkìtì ṣe fún yín tó dùn mọ́ yín. mo ní màmá kan ní Èkìtì a máa ń pe màmá yẹn ní màmá àgọ́
ìdí tá a ṣe ń pè ní màmá àgọ́ ni pé ó jọ ẹ̀gbọ́n mọ́mì mi kan, that's ẹni yẹn jẹ́ bí ẹ̀gbọ́n ló jẹ́ sí ìyá tó bí mọ́mì mi, she understand, so ó jọ wọ́n gidi. Ìjọ́ tá a pàdé mọ́mì yìí àti ẹ̀ lérò pé a lè pàdé wọn, mọ́mì àṣẹ̀dé sékìtì nígbà yẹn ni, so mọ́mì mi wá wò wípé bóyá táwọn bá ń polówó fáwọn èèyàn pé àwọn ń ṣerun, bóyá àwọn máa tiẹ̀ máa rí kọ́sítọ́mà díẹ̀díẹ̀. So bá sọ fún mọ́mì mi, a bá bọ́ sí ìta gate wa because police barracks là ń gbé, so n bá sọ fún mọ́mì mi pé kó jẹ́ ká lọ polówó fún ìyá olóúnjẹ tó wà ń bẹ̀ yẹn. So a ṣáà lọ sí ọ̀dọ̀ ìyá olóúnjẹ yẹn, ìyá olóúnjẹ ṣáà direct wa sí ọ̀dọ̀ mọ́mì yẹn pé ká lọ sọ fún wọn. Bá ṣe sọ fún mọ́mì yẹn, so bí mọ́mì yẹn ṣe bẹ̀rẹ̀ sí ní wá ṣerun ní ọ̀dọ̀ wa tó fi di pé wá di family tó jẹ́ pé kò sí nǹkan tí wọn kì í ṣe fún wa o. Ìyẹn màmá tá a sọ̀rọ̀ ẹ̀ yìí kò sí nǹkan tí màmá yìí ò kì í ṣe fún wa dè ní tí a bá pè wọ́n pé I need anything, àfi tí wọn ò bá ní wá láwọn ní, ṣùgbọ́n àwọn á get back sí wa. Kò sí nǹkan tí wọn ò ń ṣe fún wa. Ó jẹ́ kí n nífẹ̀ẹ́ Èkìtì gan, máa ń sọ pé tí bá tún lé ayé mi wá, tọ́bọ́lọ́run bá ń yọ ọkàn fún yàn, máa fẹ́ Èkìtì ní ọkọ gidi ni mo sọ o, máa fẹ́ Èkìtì ní ọkọ, she understand. Máa dẹ̀ ní àwọn ẹbí bí ẹbí mọ́mì mi, àwọn ẹbí mọ́mì mi wọ́n wà okay gidi, àwọn Èkìtì náà wọ́n wà okay, mi ní parọ́ tàn yín. So ìdí nìyẹn, Èkìtì they are number one to go. I'm telling you. Ẹ ṣeun gan. Yes, sir. Ẹ ṣeun gan. Ẹ ṣeun gan. Nígbà tí àwọn nǹkan wọ̀nyí ṣẹlẹ̀, ẹ fi yé mi pé màmá tó bí yín lọ́mọ àwọn náà sùn nígbà tọ́kọ̀ máa jí, apá ò ṣe gbé, ẹsẹ̀ ò ṣe gbé. Kí nǹkan tó ṣẹlẹ̀? Ẹ ṣe ìgbà tá kọ́kọ́ dé bí báyìí, tá a dé sí ọ̀dọ̀ grandma dádì mi, ibẹ̀ la kọ́kọ́ wà tí stroke fi attack wọn attack wọn lójú oorun ni, because bó ṣe jí ni wọn lè gbápá, wọn lè gbẹ́sẹ̀. So ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fìtínà ọ̀tá wọn, kí n má sọ pé kíní. So from there, ìgbà tí wọ́n mi di pé wọn lè rìn, wọn lè, ẹni wọn ti wọ́, wọn ti ẹ̀ lè ṣe anything, à ń gbé wọn ni. Èmi dẹ̀kẹ̀rẹ̀ mo wà lẹ́kọ̀ọ́, mo ń ṣiṣẹ́, she understand. Èmi náà ń tọ́jú èèyàn ni, because àwọn iṣẹ́ tí máa ń ṣe nìyẹn, ká tọ́jú àgbàlagbà, àwọn nǹkan tí mò ń ṣe nìyẹn ńgbà yẹn. So mò ń ṣiṣẹ́, mo kọ̀ di pé wọ́n pè mí pé ara mọ́mì mi ò yá, ó dẹ̀ di dádì mi náà ló pè mí, mo gbàyè níbi iṣẹ́, wọ́n fún mi ní two weeks off, màá wá ṣe 2 weeks níbí, ẹlòmíì á represent mi ní ibi iṣẹ́. So àjọ ń pè mí àtẹniyẹn jọ ń pin ni, so títí. So I wá decide pé nígbà tí sickness mọ́mì mi dẹ̀ ti worst, àbúrò mi ọkùnrin tó jẹ́ last born wa, ìyẹn bá ní kóun dúró ti mọ́mì so that wọ́n á lè máa réyàn tó máa bá wọn mú gbá máa wò, she understand, because wọn ò lè ṣe anything. Báwo wá ni ti màmá, báwo ló ṣe ní stroke? Torí nǹkan tó jẹ́ kí n máa béèrè ni pé èèyàn tó sùn kó tó dín pé ó sùn tí nǹkan kan ò ṣe, tó dẹ̀ dín pé ńgbà tó dẹ̀ máa jí ó dín pé apá ò ṣe é gbé, ẹsẹ̀ ò ṣe é gbé. Kí nìkan tí ẹ̀yin rí sí àwọn nǹkan yẹn? Báwo nìkan yẹn ṣe ṣẹlẹ̀? Ti stroke mọ́mì mi yẹn, bí wọ́n ṣe sọ fún wa, bí wọ́n ṣe sọ fún mi, because mi ò fi bẹ́ẹ̀ mọ ọ̀rọ̀ lọ́rọ̀ sọ, but màá sọ àwọn kọ̀ọ̀kan tèmi mọ̀ nípa. So bí wọ́n ṣe sọ fún wa ni pé àwọn ẹbí wọn kan, ẹ mọ̀, ọ̀rọ̀ ilẹ̀ kò ṣe ilẹ̀. Àwọn ìgbà míì ilẹ̀ tí wọ́n tó jẹ́ pé àwọn làwọn tó jẹ́ ti mọ́mì mi, àwọn family wọn ní, àwọn family dádì wọn, wọ́n máa lọ ń ta ilẹ̀ yẹn lẹ́yìn, she understand. So gbogbo ìwé ilẹ̀ yẹn dẹ̀kẹ̀rẹ̀ ọwọ́ ẹni tó ń ta ilẹ̀ yẹn ni gbogbo ẹ̀ wà. So bóyá wọ́n á fẹ́ gba ìwé ilẹ̀ lọ́wọ́ ẹ̀, she understand, mi ò mọ̀ láàrin yẹn ṣá, but mo ṣáà mọ̀ yìí pé issue kan ṣẹlẹ̀ láàrin yẹn tó jẹ́ pé mọ́mì mi ní ìgbà táwọn máa jí níjọ́ kejì, àwọn rí i pé apá wọn ò ṣe gbé, ẹsẹ̀ wọn ò ṣe gbé mọ́, pé everything ẹnu wọn dẹ̀ wọ́, ó wọ́ gidi, but Ọlọ́run ti bá wa ti gbàkóso ńsìn, wọ́n ti wà okay, but ìrìn yẹn ò jágere bí ẹni tó ń rìn náà máa mọ̀. Nígbà tí àwọn nǹkan yìí wá ṣẹlẹ̀, báwo lẹ ṣe overcome ogun stroke yìí? Kí ni àwọn ìgbésẹ̀ tí ẹ gbé? A tẹ̀sẹ̀ lè bọ̀, because àwọn ẹbí, torí ẹ̀mí ṣe ń sọ pé ó dáa kéèyàn lẹ́bí gidi. Ṣe rí àwọn mother side mọ́mì mi, tí tèmi bá tún lé ayé mi wá, màá gbàdúrà kí n yà sírú àwọn ẹni bẹ́ẹ̀ yẹn. Wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́. Nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, wọn ò dúró rárá, àwọn lọ help.
oògùn oríṣiríṣi lọ́tùn lósì lọ kó wá fún mọ́mì mi kódà oògùn yẹn sì wà lọ́wọ́ mọ́mì mi tí wọ́n sì wọ́n ìmú lánàá kó tó sùn tí mo sọ fún wọn pé ṣé kò yẹ pé gbogbo oògùn yìí lẹ fẹ́ dààmú tán báyìí wọ́n láwọn ò lè mú tán pé àwọn máa mú díẹ̀díẹ̀ ṣe understand ìgbà tó fi lọ Ṣàgámù lọ fi gbé oògùn yẹn wá so oògùn yẹn lọ ṣe fún wọn títí gbogbo àṣejẹ lọ́tùn lósì kó tó di pé òun ló wá help wọn tí wọ́n fi ń rìn díẹ̀díẹ̀. Ó ti wá tó bí ọdún mélòó tí mọ́mì ti wà nínú àìsàn yẹn? Láti 2021. Láti 2021? Bẹ́ẹ̀ni. Ìyẹn ti ń lọ tó bí ọdún mẹ́rin sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Tí ẹ ti ń kó. Bẹ́ẹ̀ni. Àwọn àbúrò tó kù yín náà wà kan sí, níbo ni gbogbo wọn wà? Àbúrò mi wọ́n wà méjì wà mo sọ fún yín ìkan ṣe parí ó ṣetán yunifásitì ni bọ̀ kò tí ì ríṣẹ́ iṣẹ́ ló ń wá then last born ṣì wà ní school lọ́wọ́lọ́wọ́ báyìí. Èyí tó ṣetán yẹn ṣé ọkùnrin ni àbóbìnrin? Obìnrin ni. Ǹjẹ́ ẹ mọ nǹkan tí yẹn kà nílé ìwé gíga? Ó ṣe kí ló ti ń pè Portuguese in English ló ṣe. Portuguese in English. Yeah. Ní ilé tí a wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ fi ń yé wa nínú ibi tá a dẹ̀ ń wò yìí a dẹ̀ rí pé wọn ò tí ì ṣe nǹkan kan torí pé a rí pé ní ọ̀tún lápá ọ̀tún bíbà ilé tí wọn ò tí ì kọ́ tán ni lápá òsì bí náà ibi kékeré tó yẹ pé ẹ̀rọ ra ń forí pamọ́ ibẹ̀ náà ni ló dàbí pé wọ́n fi roofing tí wọ́n fi cover. Màámi ẹ sọ nǹkan kan fún mi lẹ́ẹ̀kan tó dẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé ó kan mí lóminú ẹ fi yé mi ní pé nígbà tí ẹ dé bíbà kò sí nǹkan kan tí ó wà ń bẹ̀ àfi ibi tó yẹ pé wọ́n kọ̀ rọ akọ́ ẹ̀yin náà lẹ ṣètò bí ẹ ṣe roof ẹ tún wá fi yé mi pé nígbà tí kò sówó tó dín pé òjò fẹ́ máa yọ yín lẹ́nu torí pé ẹ ní ẹ daṣọ bo ẹnu ọ̀nà kò sílẹ̀kùn ẹ kàn máa dá sùn sí orí ibi tó yẹ pé fílì ni kò hàn sí nírẹ́ ẹ fi yé mi pé ẹ nídìí láti yáwó ní òpè. Bẹ́ẹ̀ni. Báwo ni ìrìn àjò yẹn ṣe? Ṣẹ́rí ní àti because ibi tá a wà yìí ìlú bàbá mi tí a wà yìí ní tèmi tí mi ò kọ́ lè máa blame àwọn òbí mi ni tó bá jẹ́ pé wọ́n ti dàgbà wọ́n fi tó wa létí pé wọ́n fẹ́ ra ilẹ̀ or wọ́n fún wọn ní ilẹ̀ síbí ní tèmi my advice will be that kó ta ilẹ̀ yẹn kó fi owó ẹ̀ kó lọ fi ra lé síbòmíì that is the advice I will give my dad but daddy mi ò kí n fi wọ́n jẹ́ ẹ̀kọ́ tó wọ́n ń sọ̀rọ̀ nù wọn tán ṣe understand àwọn kò ṣe pé wọ́n dínú he's a quiet man he doesn't really relate with people ṣe ó máa like kó máa lọ ní jẹ́jẹ́ tiẹ̀ ni ṣe understand because reason tí mo ṣe sọ báyìí ni pé Èkó ni mo ti wá mi ò believe pé màá end up in the village ṣe understand so òun ni mo ṣe sọ pé I will just ká tó bá yẹ pọ̀ ti fi tó mi létí ni àmọ́ ti ní pé kó ta ilẹ̀ yẹn gbọ̀ngbà tí situation dẹ̀ warrant bẹ́ẹ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe ṣe ti yẹ some years because mo mọ̀ gbà tí wọ́n kọ́ léyìí òun dẹ̀ nísìn wọn dẹ̀ tí parí ẹ̀ ṣe understand so òun ni so little then ní tèmi ìgbà tí mo jáde kò ṣe pé mo jáde lọ títí náà mo wòye pé atẹ́gùn fẹ́ wọlé àwọn ìṣe window atẹ́gùn máa ń fẹ́ wọlé àti pé tójò bá tún rọ̀ á tún máa wọlé mo bá pinnu lọ́kàn mi pé okay kí ni essence pé mo ní app lórí fóònù mi Opay tí mo lè yáwó gidi lórí ẹ̀ mo ṣe yá owó nìyẹn gbogbo owó tí mo yá ṣá close to $500,000 ni mo yá in fact 700 and something ni màá fi san padà ṣe understand so tí mo fi ṣe window fún mọ́mì mi pé at least òjò ní máa wọlé mọ́ ọdọ́ àìtí parí gbogbo window yẹn náà but at least mo ti ṣe mẹ́ta nú ẹ̀ ṣe understand so adé máa san owó yẹn díẹ̀díẹ̀ yẹn tí bá rí help. Ìjọ wà ní àwọn ibi tẹ́ ti yáwó yìí ìgbà wo lọ́wọ́ fún yín dà pé kí n 4 months máa fi san wọ́n dẹ̀ ní àti June ló máa bẹ̀rẹ̀ sí ní read June 4. June 4 ló máa bẹ̀rẹ̀ sí ní read tẹ́lẹ̀ máa fi san bíi 700 something. Wàhálà yìí pọ̀ ok pẹ̀lú gbogbo àwọn nǹkan tí ẹ ti wá sọ nísìn kí ni ẹ fẹ́ gangan kẹfẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kí lẹ fẹ́ kí wọ́n ṣe fún yín? Nǹkan tí mo fẹ́ kí ọmọ Nàìjíríà ṣe fún wa ni pé kó jọ̀ọ́ ìrànlọ́wọ́ ni I need because it's not easy mi ní parọ́ tàn yín tí n bá ta because lọ́wọ́ tí mo sọ fún yín mo ní recharge card ni mo ń tà òun ni mo la fi ń lè sustain ẹnu jíjẹ like pé a fẹ́ ra nǹkan jẹ lọ́wọ́ tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí kò sí anything nǹkan tá a máa jẹ lálẹ́ yìí gan àmọ́ ṣe understand kò sóúnjẹ nothing I don't have anything at home tí mo bá ta káàdà àní jẹun
ṣe understand. èrè ló wá ń rí lórí káàdì náà. mi ò kò sérè lórí ẹ̀ nígbà tí màá ra káàdì tí bá ra káàdì 15,000 sí 10 naira 20 naira tó ń gorí ẹ̀ náà ni èrè mi, so kò sí èrè lórí ẹ̀ lọ títí. So mo kàn fi owó de nǹkan mọ́lẹ̀ ni, má dà yìí pé bóyá mò ń kọ akàn náwó jẹ, ṣe understand, a lè máa rí inú ẹ̀ máa fi mọ ọwọ́ sẹ́nu. ẹ̀yin gan tẹ̀yin gan ọba wa jẹun gan ẹ̀yin náà máa ní ọ̀sà. mo ní ọ̀sà already. ẹ ní ọ̀sà. bẹ́ẹ̀ ni. kó má wá dín pé nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá á tún padà sórí ẹ̀yin náà. Ọlọ́run ò ní jẹ́, mi ò gbàdúrà ẹ̀ but mo ní ọ̀sà, so kò sí nǹkan tí mo fẹ́ ṣe. màmá tó tún wà lórí àárẹ̀ yìí náà àwọn náà tún róúnjẹ jẹ. bẹ́ẹ̀ ni. báwo ló ṣe ń lògùn, báwo lògùn ṣe ń ṣiṣẹ́. tá bá rówó rògùn ni o, tá bá rówó kò sí nǹkan tá fẹ́ ṣe. In fact ẹnu time tó fi lọ sí, because ó jáde lọ sí ọ̀dọ̀ àwọn family wọn ní Ṣàgám, àwọn sister wọn kan ló kó, tó jẹ́ àbúrò wọn ló kó oògùn fún wọn pé kó máa lò. kò sówó. inú Ṣàgám ni màmá ni. no wọ́n ní àwọn family màmá náà ní Ṣàgám tó wà òkè. Òmù-Ẹlẹ́ni ni mọ́mì mi ti wá. Òmù-Ẹlẹ́ni. bẹ́ẹ̀ ni. so àwọn tí Ṣàgámù yẹn àwọn náà wọ́n ń gbìyànjú. bẹ́ẹ̀ ni wọ́n ń gbìyànjú. Ọlọ́run bá mi dúró tì wọ́n. àmín. àwọn náà ò ní rí wàhálà o. àmín. torí àwọn ọ̀rọ̀ tẹ́ bá mi sọ yìí ó kàn mí lómi. ọ̀rọ̀ láti wá gbọ́ yìí gbogbo ẹ̀ náà lórí owó, lórí ìrànlọ́wọ́ tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ọba á darí olùrànlọ́wọ́ sí yín. á dẹ̀ darí ìrànlọ́wọ́ sí mi náà torí èmi náà tí mo dúró yìí náà èmi náà nílò ìrànlọ́wọ́. Ọlọ́run á ṣe fún gbogbo wa. Màámi, bí èlò gangan lẹ ní, torí pé tí ẹ bá padà rówó yìí iṣẹ́ wo gangan àbí okòwò gangan lẹ fẹ́ kówó lé tí ẹ fẹ́ ṣe. tí bá padà rí owó àti pé máa bẹ ọmọ Nàìjíríà anything tẹ bá lè fi support, mi ò lè sọ pé iye báyìí kìṣì, she understand, but anything tẹ bá lè fi ràn wá lọ́wọ́ I will be so glad, she understand. tí bá rí owó mo fẹ́ ṣe business ló wù mí láti ṣe, because normally business tí mo ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó di pé mo dèrò ọ̀dọ̀ mọ́mì mi pátápátá, tí mo gbogbo gbà yẹn Àjà ni mo wà tí mo ti ń ta fast food, mo dẹ̀ make ẹ̀. tó bá pè mí pé kí n send owó, wọn tiẹ̀ ní pè mí gan kí n tó ti send owó sí wọn, she understand, so mo make ẹ̀. but láti ìgbà yẹn tí ẹni tó ní ibi tí mo ti ń ṣe fast food yẹn ti kú ni mo fi di ẹni tó tún lọ ń ṣiṣẹ́, go back to square one. so tí bá rí owó nísìn, iṣẹ́ ẹja ni mò ń ṣe, mi ní parọ́ tàn yín, ẹja ká ta ẹja, but tí bá rí owó nísìn mi ò máa mú another business, and business tó wù mí ni kí n ṣe baby things, baby accessories ló wù mí ṣe, baby accessories ló wù mí ṣe kí n máa ta. bẹ́ẹ̀ ni nǹkan ọmọ kékeré, nǹkan ọmọdé, bẹ́ẹ̀ ni, nǹkan ìkókó, ẹni tó ṣẹ̀fẹ̀ bímọ, tó fẹ́ ra báàfù, tó fẹ́ ra àwọn aṣọ ọmọ, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, nǹkan tó wù mí nìyẹn. ẹ ṣeun gan pẹ̀lú gbogbo àwọn nǹkan tá a ti sọ yìí, gbogbo yẹn ọ̀rọ̀ owó náà ni. bẹ́ẹ̀ni. bọ̀ yìí tó ṣe kókó lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni ti owó tí ẹ yá ní Opay. bẹ́ẹ̀ni. torí tó bá tó bí oṣù méjì àbí oṣù mẹ́ta àwọn ènìyàn máa bẹ̀rẹ̀ sí ń fà yín. nǹkan tó dẹ̀ jẹ́ kẹ́ ṣe ni pé gbogbo èèyàn ló dẹ̀ mọ̀ pé béèyàn bá máa gbé foundation ilé ìsìn pẹ̀lú bí gbogbo nǹkan ṣe wọ́n kò ń ṣòwò kékeré. ẹ ṣeun gan, àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀, ẹ ṣé.